ẹ kalẹ́ Yes, sir. ẹ bá ń gbẹnu sí kẹ́ ẹ sọ̀rọ̀ sókè dáadáa kí gbogbo àgbáyé ó gbọ́ yín orúkọ yín. Elijah Wisdom lorúkọ tí mò ń jẹ. Elijah Wisdom. Yes, sir. Kí ló ṣẹlẹ̀ tá a rí ní ètò kọ́kọ́rọ́ alátẹ̀wá lẹ́yìn. Mo kí yín lẹ́ẹ̀kan sí sir. èmi náà kì í. Mo kí gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Mo dẹ̀ kí àwọn èèyàn mi ládùúgbò mi gẹ́gẹ́ bí àwọn agbófinró. Mo kí wọn síwájú èèyàn bíi Ìṣẹ́tí olórí àwọn Àmọ̀tẹ́kùn ní Akínyẹlé local government àti àwọn ọmọlẹ́yìn ẹ̀. Torí wọ́n gbìyànjú fún mi ní tó mú mi wá síbí báyìí òun ni àbúrò mi tí ọmọ kan lọ dú lọ́rùn. Ó lọ dú lọ́rùn. Ó dú lọ́rùn tó gé ògóńgò ẹ̀. Ó gé. Tó gé ògóńgò ẹ̀ tó gé já but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a tún padà rí ẹ̀mí ọmọ yẹn. Ọmọ yẹn wà níbàyí pẹ̀lú mi. ẹ jẹ́ ń wọ̀rùn yín. Ó ṣẹlẹ̀ pé. báwo ni ọmọ yẹn ṣe jẹ́ síra wọn. No, ẹni tó dú lọ́rùn yẹn is an unknown bike man. Okay. So ẹni yẹn gbé lọ́kadà ni lọ sí abúlé kan wọ́n ń pè ní Ọlọ́pẹ ní eré Moniya l'Akinyele. So ìgbà tí wọ́n dẹ̀ dé Ọlọ́pẹ yẹn wọ́n lọ bá bọ́dà wa kan bẹ̀ bọ́dà wa yẹn ta ẹ̀gẹ́ fún ọmọ yìí ni. So ìgbà tí wọ́n dẹ̀ gbé débẹ̀ ọmọ yẹn wá ní òun máa gbé ọmọ yìí lọ sóko. So ọmọ yẹn wá ní kò ní ìdí kan gbóná sóko pé bọ́dà wọn máa gbé òun. Ìgbà tọ́dẹ̀ dùn bẹ́ẹ̀ yẹn eléyìí wá ní òun fẹ́ lọ wa ẹ̀gẹ́ ni ìyẹn wá ní kóun máa dúró dé pé kó wa ẹ̀gẹ́ yẹn kóun fi gbé bọ̀ ọ̀dẹ̀ ní bọ́dà wọn máa gbé òun. So ọ̀dẹ̀ lọ ọ wá ní kólódì kó lọ ọ wá ní kó fóun ní fóònù nọ́mbà tó dà tó bá ti wa ẹ̀gẹ́ yẹn tán òun máa wá gbé. So ìgbà tó gba nọ́mbà kò padà pé mọ́ létà ọmọ yẹn sá ń pè é ìjọ́ kejì tán máa padà ríra ìjọ́ yẹn tán kọ́ ríra that was ọjọ́ kẹwàá oṣù keje inú ọdún tá a wà náà ni that is July. So ìgbà tó wá di on the 12 lọmọ yẹn tó wá ó gbé lọ sóko ó wá wa ẹ̀gẹ́ fún tán ó gbèrú ó tó wà ẹ̀gẹ́ pẹ̀lú ẹ̀gàn sẹ̀ ó wá kó sínú sack ó dẹ̀ gbèrú ìgbà tó lè wá dẹ́yìn pé kò máa lọ pé báìkì nìyẹn ká lọ wọ báìkì lọ́hùn bó ṣe grab ẹ̀ lọ́rùn yẹn látẹ̀yìn ó dẹ̀ san mọ́lẹ̀ ó dẹ̀ fọ̀bẹ sí lọ́rùn ó dù. So but thank God that a lọ fún tracking. Ẹ̀dùn ó dù ṣé bó ló ṣe wá escape bó lọmọ yìí náà ṣe tó bó ṣe dùn tó sá lọ ní sílé náà tó ń pa táwọn èèyàn wà ń bẹ ní bó ló ṣe jẹ́. ọmọ yẹn ti dákú káàtó pé ó ti dákú nígbà tó ti jí yẹn ló sọ pé ó kú mọ́ torí ó kú for like 2 hours plus torí nǹkan yẹn ṣẹlẹ̀ around 4 o'clock nírọ̀lẹ́. àwọn èèyàn sí àwọn méjì nìkan ló wà ń bẹ ni. àwọn méjì nìkan ló wà nínú oko yẹn ìgbà tí ọmọ ilé máa jí ó ti jí bíi after 6 ó padà tají torí nígbà tí bọ̀bọ́ yẹn dù tán bọ̀bọ́ yẹn wá gbé sáàkì ẹ̀gẹ́ yẹn ó gbélé lórí. So ìgbà tàtẹ́gùn dẹ́ ìfẹ́ sí ọmọ ẹ̀ tọ́lọ́run dẹ́ ní kọ́mọ ẹ̀ jí padà. ẹ̀jẹ̀ ń jáde. ẹ̀jẹ̀ ti waste gan gbogbo ilẹ̀ lẹ̀ gan ọ̀sẹ̀ bí ijọ́ kẹta gan tá a tún lọ síbẹ̀ pẹ̀lú àwọn Àmọ̀tẹ́kùn òórùn gan ẹ̀jẹ̀ ń rùn lẹ̀ tó yẹ pà ń fọwọ́ lé mu ni. But ọmọ yẹn dẹ̀ jí padà lọ́wọ́ gbanú igbó jáde sí títí làwọn èèyàn fi bá wa rescue ẹ̀ wá sí hospital. iṣẹ́ Ọlọ́run ni o. kò lè sọ̀rọ̀ ọwọ́ ló fún kọ̀ọ̀kan lẹ̀. dì sí báyìí. no nígbà yẹn nísìnyí ó kàn sọ̀rọ̀ báyìí bíbá pé èèyàn ohun èèyàn ha ni. òun ha báyìí ìjọ tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ọwọ́ lọmọ fún kọ̀ọ̀kan. ọ gé gògóńgò yẹn já. ọ gé gògóńgò ìfòtó mẹ́jà mẹ́. ṣé ẹ wo fọ́tò yẹn ẹ máa sọ̀rọ̀ yín lọ. ọwọ́ ló fún kọ̀ọ̀kan lẹ̀ níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Thank God that a lọ sí tracking àwọn civil defence ibẹ̀ la lọ tán fi bá wa track ẹ̀ so wọ́n dẹ̀ padà rí ọmọ yẹn mú. wọ́n ti rí i mú. wọ́n rí i mú. Ọlọ́run ṣeun. ní last Tuesday. káì. Tuesday àná ló pé ọ̀sẹ̀ kejì tán rí i mú. ọ̀dájú mà làwọn èèyàn. so ẹ rí fọ́tò yẹn níbi kan bẹ̀ ṣòkòtò ẹ̀ bó ṣe ya a lè ya fọ́tò naked ọmọ yẹn ni ó ya ṣòkòtò yẹn ó ya pint ẹ̀ tó yẹ pé ọmọ ti wà naked. tó fẹ́ bá a ṣiṣẹ́ kú ṣe ni. àmọ́ bóyá lẹ́yìn ìgbà tó ju tán bóyá ó ti bá a sùn ọmọ gan lé kò mọ ọkàn wọn gbà yẹn tiẹ̀. àmọ́ bóyá ó padà rí èpè àmọ́ bọ̀ bá a ṣe rí ṣòkòtò yẹn pẹ̀lú pint ẹ̀ so ó gba owó lọ́wọ́ ọmọ ó dẹ̀ gba fóònù. níbo ló wá wà báyìí. ó wà ní àkàtà àwọn civil defence ní secretariat. látijọ́ wo ló ti wà ń bẹ̀. Tuesday àná ló pé ọ̀sẹ̀ kejì tán mú síbẹ̀. kí ló wá kàn kí ni next thing báyìí. nǹkan tó wà ń bẹ̀ ni pé wọ́n bi wá léèrè ìbéèrè ń bẹ̀
pé nígbà tí wọ́n ti rí mú kí ni nǹkan tá a fẹ́ kàn ṣe wọ́n la ọ̀nà mẹ́ta lẹ̀ fún mi lọ́jọ́ yẹn pé ṣé a fẹ́ kàn pa òun ni àbí a fẹ́ rán lẹ́wọ̀n àbí a fẹ́ gba owó tá a ná torí lọ́spítà owó tó ti lọ ti kò ń ṣe kékeré báyìí so wọ́n dẹ̀ ní owó tí ó gbà èmi wá ní àwùlẹ̀ fẹ́ gba owó pé kí ìjọba fi ṣe nǹkan tó bá fẹ́ fi ṣe bó owó tó gbà lọ́wọ́ ọmọ àti fóònù tó gbà kọ́kàn dá yẹn padà bọ̀ látijọ́ yẹn mi rí tracy sí nǹkan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn tó tá a bá pè wọ́n gbà mí wọ́n máa ní kọ́ wa ó ti ń pọ̀ jù àmọ́dẹ̀ ní nǹkan yìí ó ń kíkì mí ní ọkàn mi as in bó ṣe ń dùn mí lọ́kàn ni mo ṣe ní kí n máa pè yín tó báyìí tí n bá ti lè wá gbogbo gbà màá máa pè yín náà ni so nísìnyí báyìí mo pe nọ́mbà wọn throughout lánàá nọ́mbà wọn lọ. bóyá wọn ṣiṣẹ́ ìlú lọ́wọ́ ni. ẹni tí mo dẹ̀ tún pè tó jẹ́ bíi mọ́mí wa tó wà ń bẹ̀ yẹn mrs. ẹ má dàá kọ. ok ọ̀dà. ẹni tẹ́ ẹ pè. ẹni tí mo pè ẹni yẹn lóun wọ́n wà ní leave. ok so mo padà chat wọn lánàá a jọ sọ̀rọ̀ lánàá wọ́n wá ní àwọn ò sí around bọ̀ kí n pe ọ̀gá yẹn wọ́n tún padà pe ọ̀gá tí wọ́n fún mi nọ́mbà yẹn náà nọ́mbà yẹn náà tún lọ. ẹ má ṣe yọnu ṣé bí civil defence ló wà. bẹ́ẹ̀ni. kò sí wàhálà kọ́lọ́hún ó jí wa rè á dìde bẹ̀ láàárọ̀ ọ̀la ni a lè mọ ohun tó kàn lọ́rọ̀ tí wọ́n fẹ́ ṣe. wo. ọmọ inú òde tí ìyá dáadáa sà. dẹ̀ bó ṣe wà yìí ara ìwò ìyá dáadáa ẹ̀jẹ̀ ọmọ yẹn adẹ̀fẹ́ kan bí ọ̀bẹ tó lò tó fuge bóyá ó ní babaláwo tó gbé lọ torí láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ bá ṣe tọ́ hospital dé gbogbo gbà ló ṣà ń complain òyì á kọ gbogbo ẹ̀ so ara rò. ẹ̀mí ọmọ lórí ń fọ́ òun òyì ń kọ́ òun tó bá ti bẹ̀rẹ̀ nígbà mi tó bá máa nà ó. bó ṣe ya aṣọ ẹ̀ bóyá ó bá a sùn bóyá ó lọ lò ó ni afẹ́kẹ́ ń bí kó sọ ká gbọ́ ibi tó bá gbé lọ. kí ló kọ ẹ bọ̀bọ̀ yẹn. Yusuf lórúkọ ẹ. Yusuf. Yusuf. yes kò sí wàhálà ní àárọ̀ ọ̀la àjọ dé civil defence pẹ̀lú ògùn ọlọ́run àwọn èèyàn wa náà ló wà ń bẹ̀ olólùfẹ́ wa dáadáa làwọn náà wọ́n tiẹ̀ try. òyìn dáadáa ni wọ́n àjọ débẹ̀ àdẹ̀jọ ọmọ tó kàn tá a ṣe wọ́n àtàwọn gbèsè tán ẹ̀kan gbé irú eléyìí tí irúfẹ́ àwọn eléyìí tó bá wà níta gan wọ́n ó tún mọ́ kò mọ̀ pé kò ní kú ó rò pé ó ti kú ni ó rò pé ó ti kú ni ó rò pé ó ti kú ni attempted murder ni ọfẹ pa ni kì í ṣe pé ó tiẹ̀ ti kódà ó ti kú ní bí 70% ni kéèyàn ó gbé ọ̀bẹ kó sì máa dú ọmọ làkejì lọ́rùn kó sì gé ọrùn ẹ̀ tó gédé gògóńgò ọ̀dájú làwọn èèyàn wọ́n mọ ohun tó fẹ́ fi ṣe àwọn gbọ́dọ̀ mọ ohun tó fẹ́ fi ṣe àti àrà tó fẹ́ ọ̀bẹ tó fi ṣeun àti bó ṣe ṣeun wọ́n gbọ́dọ̀ mọ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ kò sí wàhálà kò sí lọ́mọ sì lọ́ọ́ bá mi wà tó fi ṣe é léṣe owó hospital gbogbo rẹ̀ kódà ọ̀rẹ́ dókítà yẹn jẹ́ ni mímọ̀ ló fi wàhálà tí mo rọra ń sanwó díẹ̀díẹ̀ síbẹ̀ kó dákun kí Nàìjíríà ràn mí lọ́wọ́ o. ẹ má ṣe yọnu ẹ ń gbò bá di àárọ̀ la ẹ lọ ọyá ẹ mú wọn tó ẹ lọ ẹ jọ sọ̀rọ̀ papọ̀ láàárọ̀ la á jọ dé civil defence àmọ́ tó bá kàn tó bí ọjọ́ Friday á wà fún ọmọ Nàìjíríà lábọ̀ lórí ẹ ti gbọ́ ẹ ṣeun.